ẹnjìnìà Alhaji Abdulraufu Adérẹ̀mí Ọláníyàn ẹni dẹ́bùtì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Àbẹ̀ní ẹ̀kú ọdún ọmọ Bọ́láńlé aya Adérẹ̀mí Ọláníyàn onífọdún èyí ṣàṣemọ́lọ́lá Ọlọ́run ọba Àbẹ̀ní àsìkò tìyín ti dùn yọ Ọlọ́run oníjẹ́ ọ̀tẹ́ láyé ayọ̀ ọlọ́lá jùlọ dákun máa sàmì àṣẹ Àbẹ̀ní igi pẹ́ lóko owó lu egbò ó pẹ́ lẹ́sẹ̀ ó dìjà kútẹ̀ àpò àgìlì ti pẹ́ lórí igi ọ̀dà róró amdala èsúrú pálẹ́bẹ̀ ó di gùdùgùdù pípẹ́ lówú ṣe nílé àárọ̀ tọmọ òru bá ń kékeré tí ń kó kàrà ìdàrọ́ ni ó gbẹ̀yìn rẹ̀ lágbẹ̀dẹ Àbẹ̀ní aya Adérẹ̀mí ìgbà ọdún ṣiṣẹ́ ni ayé ẹnjìnìà Raufu Adérẹ̀mí Ọláníyàn dákun máa sàmì àṣẹ òsì onímọ̀ yín ẹ̀ ní fọ́ òsì ló gbà ayọ̀ wá níjẹ́ ẹgbẹ́nu kó ló bó bí ẹ̀kọ́ yẹn tán àsìkò tí yín ti dùn yọ Ọlọ́run ò ní jẹ́ ọtẹ́ láyéláyé wá ní ríwọn gbẹ́sọ̀nù bí ó ṣe bí ọmọ ayọ̀ ọlọ́lá jùlọ ẹ dákun ẹ máa sàmì àṣẹ ìyá ẹnjìnìà Káyọ̀dé Ọláníyàn ẹ̀kú ọdún màmá Dọlápọ̀ ẹ̀kú ọdún màmá Rídíwánù bó ṣe lè wù ká ẹ pẹ́ nílé ayé tó mà ní mọ̀sàrẹ́ ọmọ ní mọ̀sàrẹ́ ọkọ̀ lọ́wọ́n ọba lùkúlùkù oníjọ́mọ̀ sọnù lọ́wọ́ rẹ̀ oṣù onímọ̀ yín ẹ̀ ní dá àgbáyà. àtótó àrèrè àyàdẹ́bù ti pínlẹ̀ Ọ̀yọ́ ń tọjọ́ ìbí lónìí ẹ jẹ́ ká jọ débẹ̀ o. tótó àrèrè Àbẹ̀ní sọdún lónìí ẹ̀mí rẹ̀ á ṣọ̀pọ̀. Excellency Professor Alhaji Amdala ọmọ Bọ́láńlé Ọláníyàn Àbẹ̀ní òkú ọdún aya bàbá mi His Excellency Engineer Alhaji Abdulraufu Adérẹ̀mí Ọláníyàn Deputy Governor ìpínlẹ̀ Ọ̀yọ́ aya wọn ní sọdún lónìí ẹ̀kú ọdún ẹni rí wọn gbẹ́sọ̀nù bí ó ṣe bí ọmọ ọdọọdún ní sápò rúwé ọdọọdún ní ìrókòso lọ́gbọ̀n ọdọọdún lèwe abíyáyá sàádọ́ta aya wọn ní gbòòwò mọ̀rẹ́ òkú ọdún òní Àbẹ̀ní ọdún ayọ̀ ló máa ṣe borí ọkọ bá ń sùn wọn lọ́dọ̀ aya ọlá ẹ̀kọ́ ọlá ìyàwó ẹ̀ ní ọwọ́ àdìlé àwọn ọkọ rẹ̀ Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo di ọmọ atẹpẹ́tẹ́ ẹnu omi ọmọ gègèlè lódò sẹ́yà òde mi ní bàràdì omi kò sẹ́yìn níṣẹ́ sí mi lẹ́nu bàbá ìyàmú àrò ọmọ elébèké àjẹyó ọmọ àfisùn kọrù lóko àgbàdo kọrù lébè níjọjà kẹsí ọba tú wọn a máa róhun fi kọrù ẹnu wọn. ilé elébè kẹ ìyàwó ìlówó ọkọ rẹ̀ yìí lówó àní nílé elébè kan ìyàwó ìlówó ọmọ rẹ̀ yìí lówó. Professor Alhaji Amdala ọmọ Bọ́láńlé Ọláníyàn Àbẹ̀ní mo wá fẹ́ gbalẹ̀ bàbá rẹ̀ lọ. ọmọ Alhaji Azeez Àyìkí mo fẹ́ délé àwọn bàbá rẹ̀. ọmọ Alhaji Zilifa Àgbékẹ́ Adélékè Alódìlé àwọn bàbá rẹ̀. ìsàlẹ̀ àbùdúyà ní sákẹ́ ogún ọ̀rọ̀ kíyàn àgbẹ̀dẹ ọ̀rọ̀ ká bàbá jẹjẹ bá wá bá sábàrí tẹrú tọmọ ní báyìí bológun. ọmọ oníbò òjé mọ́ gbóhùn ẹnu mi. ìjẹ ní àgbẹ̀nìyàn ọmọọba ìyàmù. ìjẹ ní àgbẹ̀nìyàn olólà tí sá kẹ́kẹ́. ọmọ Bọ́láńlé Àbẹ̀ní ìjẹ ní àgbẹ̀nìyàn olólà tí bá àbájá. ìjẹ ní àgbẹ̀nìyàn olólà tí wàkọ̀ abẹ́mú.
Àbẹ̀ní ọmọ èdìdì sẹ́nu abẹ jẹ́jẹ́jẹ́ olóla tí ibú ìfẹ́ ti mọ̀. Àbẹ̀ní ṣe ń wá kì ó ní kíkì àṣà ni. Ọmọ Bọ́láńlé ẹ̀yin lọmọ dákódákó. Ẹ̀yin lọmọ dádọ̀dádọ̀. Ọmọ òpókó lárẹ̀ẹ́nù gbẹ́nà ọ̀dá. Ẹ̀yin lọmọ jáwé tútù gbọ́dọ̀ lẹ́nu ọmọ òpòrì kálẹ̀ aládọ̀ọ́dọ́ bí ìrìbìrì. Àbẹ̀ní ẹ má pòrì kálẹ̀ aládọ̀ọ́dọ́ mo ti já dọ̀dọ̀ mi. Ìjẹ ní àgbẹ̀ olólà ti sá kẹ́kẹ́. Èmi mo lólà ti sá kẹ́kẹ́. Àbẹ̀ní mo lólà ti bá àbájá ebílẹ̀ àwọn bàbá rẹ ni. Èmi ò mo lólà tí kà tẹ́lẹ̀ wọ́. Ìbá mo lólà tí kà tẹ́lẹ̀ wọ́ wọn bá lọ rè é dúpẹ́ owó abẹ. Àbẹ̀ní o ti sọdún eléyìí nẹ́. Àjọ péjú ṣe tẹ̀mí ìtòwó tọmọ ni. Prọfẹ̀sọ̀ Alájà Amúdàlá ọmọ Bọ́láńlé. Ayé ẹnjìnà Alájà Abdulraufu Adérẹ̀mí. Ọláníyẹn aya Dẹ́bùtì ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ máa gbọ́. Ọwọ́ adìlẹ̀ ìyá bàbá ẹ̀yìn lónìí. Ọmọ Alájà Sílífà àtàgbékẹ́ máa gbẹ́sẹ̀ nìkọ̀ọ̀kan. Ilé ìbàkọ́jẹ́ ìjẹ́jọ́ débẹ̀ lẹ́sẹ̀ kan. Ọmọ Bàkọ́jọ́ ọmọ ẹkún bẹnu jẹ́. Ọmọ Ayọ̀pọ̀ lòsì. Ọmọ bàbá tìrìbá. Ọmọ bàbá tìrìbá. Àbẹ̀ní ọmọ ẹlẹ́sẹ̀ ọ̀pá lójú ẹni. Ẹ̀yìn ẹni là á gbìmọ̀ràn ẹ̀ka. Ọmọ sùtí nìyìn sùtí lọ́hùn. Èmi ọ̀rẹ́ ni tí ó pè yín dà tí ò ní sùtì lára. Àbẹ̀ní ńkọ́ sí nìyẹn ọmọ alúkété. Ọmọ alúkété fóògùn jó. Àbẹ̀ní ọmọ àmọ̀rí ọmọ eléke ńlá lọ́gẹ̀. Ọmọ eégún jẹlẹ́dẹ̀ ọ̀fẹ́ ní sí. Ọmọ egúngún ní ọ̀fàṣọ rẹ̀ gbálẹ̀ gẹ́rẹ́gẹ́. Ọmọ onílé onídìí àgbọ̀n ni òsì. Gbogbo èèyàn ní ìwọ̀n àgbọ̀n rẹ̀ lọ́nà òsì. Balọ́kọjá ní wọn ribiribi. Àbẹ̀ní kò ní rẹ̀wọ̀ ara rí ó sì máa le. Ó ti sọdún eléyìí nẹ́. Prọfẹ̀sọ̀ Alájà Amúdàlá àti ọmọ Bọ́láńlé. Ọláníyàn Àbẹ̀ní aya bàbá mi. Ẹnjìnìà Alájà Abdulraufu Adérẹ̀mí Ọláníyàn. Ọmọ Alájà àti ìsì àyíkí. Ọmọ Alájà Sílífà Àgbékẹ́ Adélékè ẹ̀kú ọdún. Ẹni fọdún eléyìí ṣàṣemọ́. Àbẹ̀ní nínú owó nínú ọlá nínú ẹ̀kú baálẹ̀ ọ̀rọ̀ lájọ péjú ṣe tẹ̀mí ni. Ta ló wá ní máa kì í yín gbèjégbèjọ. Ta lẹni tó ní kí yín kú ọdún. Àbúrò yín Mọ̀nsúrátì ló ní kí yín kú ọdún. Ayọ̀ Ògúnléyè Abdulhakeem wọ́n lẹ ti sọdún èyí nẹ́. Wọ́n lájọ péjú ṣe tẹ̀mí ni. Tí wọ́n bá níta ní wọ́n ń kọrin adùn sétí ẹ̀yìn. Èmi làpẹ̀kẹ́ àjọbàtà ọmọ bàálù ràwọ̀ àpẹ̀kẹ́ ògbólẹ́rí lọ́fẹ̀ẹ́ ló fòun ọmọ ọba. Àtótó àrèrè àtótó àrèrè àyà Dẹ́bùtì ìpínlẹ̀ Ọ̀yọ́ ń sọjọ́ ìbí lónìí